gẹ́rẹ́gẹ́ láago 9 lù. ẹ kú ìyálẹ̀ta ìròyìn lérèfèrè láti ìkànnì Laskidi 90.1 FM Samuel Ogunleke ní oníròyìn yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu iná ni ó sọ pé ìṣèjọba òun náà ni ó ń gbìyànjú agbára rẹ̀ láti lè rí i dájú pé ètò ààbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà iná ni ó dúró rè. Ààrẹ ló fi ọ̀rọ̀ ọ̀hún léde lásìkò ìgbà tí ó ń gba àlejò igbákejì ààrẹ orílẹ̀‐èdè wa Nàìjíríà Kashim Shettima àti àwọn gómìnà 23 eléyìí tí ó gbà lálejò ní ilé rẹ̀ fún ti ọdún ìtúnu àwẹ̀ yìí. Ó fi dá wọn lójú pé orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni yóò ṣe bẹ́ẹ̀ tí yóò wà ní àìléwu lélẹ́yìí tí ó sì jẹ́ pé ó ti ń béèrè ìrànlọ́wọ́ láti orílẹ̀-èdè Faransé láti ọwọ́ ààrẹ Emmanuel Macron. Ní báyìí wọ́n ní èèyàn 8 ọ̀tọ̀ọ̀tọ̀ lára àwọn olùjọ́sìn náà ni wọ́n ti jí gbé látọwọ́ àwọn agbébọn tí wọ́n ṣe àkọlù sí ìjọ Evangelical Church of West African ECWA eléyìí tí ń bẹ ní Òmùgọ̀ ní ìjọba ìbílẹ̀ Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Kwara eléyìí tí ó sì jẹ́ pé nínú ìfiléde láti ẹni tí ó jẹ́ kọmíṣánná fún ìpínlẹ̀ ọ̀hún fún ẹ̀ka ilé tí ó ń rí sí ìbáraẹnisọ̀rọ̀ Bọ́láńlé Olókojú iná ni ó sọ wípé àwọn agbébọn tí ó jẹ́ àwọn báńdíìtì ọ̀hún wọ́n ṣe àkọlù sí ilé ìjọsìn náà lásìkò gbà tí wọ́n ń ṣe ìjọsìn lọ́wọ́. Olókojú náà ló wá sọ pé 3 nínú àwọn tí wọ́n jí gbé ọ̀hún iná ni wọ́n jàjàbọ́ tí wọ́n sá lọ mọ́ àwọn ajínigbé lọ́wọ́ nígbà tí àwọn 5 tí wọ́n sì wà ní ọ̀dọ̀ àwọn ajínigbé báyìí tí ó sì rọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo pé kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n ṣiṣẹ́ wọn tí ó fi mọ́ àwọn fìjìláńtẹ́ láti lè rí dájú pé wọ́n mú àwọn tí wọ́n ṣiṣẹ́ láabi ọ̀hún. Ní báyìí aya ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà sẹ́nitọ̀ Olúrẹ̀mí Tinubu náà ni ó ti bẹnu àtẹ́lu ṣíṣe ìwà ipá sí àwọn obìnrin àti àwọn ọ̀dọ́langba obìnrin eléyìí tí ó wáyé níbi ayẹyẹ kan ní Ozoro ní ìjọba ìbílẹ̀ àríwá Izoko ní ìpínlẹ̀ Delta nínú ìfiléde eléyìí tí òun fúnra rẹ̀ bọwọ́ lù. Ẹni tí ó jẹ́ obìnrin àkọ́kọ́ ní orílẹ̀-èdè wa Nàìjíríà náà ni ó ṣe àpèjúwe fọ́nrán eléyìí tí ó ń ṣe bẹ́ẹ̀ tí ó ń jà káàkiri níbi tí wọ́n ti ń lé àwọn ọmọbìnrin tí wọ́n ń já wọn sí ìhòhò tí wọ́n sì ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ipá bá wọn ní nǹkan pọ̀ gẹ́gẹ́ bí eléyìí tí ó ṣe bẹ́ẹ̀ tí ó burú jáì. Gẹ́gẹ́ bí ó ti sọ onílòótọ́ náà ni ó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yà náà ni wọ́n ṣe bẹ́ẹ̀ tí wọ́n ní àṣà àti ìṣe wọn ṣùgbọ́n kò sí àṣà àti ìṣe kan eléyìí tí ó lè fìdí ẹ̀ múlẹ̀ pé kí wọ́n máa bá obìnrin ní àjọṣepọ̀ ní ìwà ipá tàbí kí wọ́n máa fìyà jẹ obìnrin iná ni ó dára. Bákan náà ẹ jẹ́ kí a lọ sí ilẹ̀ òkèèrè báyìí níbi ó ti jẹ́ wípé orílẹ̀-èdè Israel náà ni ó ti tún ṣe àkọlù tuntun sí ilẹ̀ Iran níbi tí eléyìí tí wọ́n sọ pé ó dúnkokò mọ́ gbogbo àwọn ibùdó ní tìbútòrò àárín gbùngbùn ìlà oòrùn àwọn orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ìròyìn ní orílẹ̀-èdè Iran bí wọ́n ti ṣe àkọọ́lẹ̀ rẹ̀ wọ́n ní ìbúgbàmù iná ni ó ṣe bẹ́ẹ̀ tí ó wà káàkiri ní Tehran lélẹ́yìí tí ó sì jẹ́ pé Saudi Arabia àti orílẹ̀-èdè Arab Emirates United Arab Emirates iná ni wọ́n sọ yìí pé àwọn ṣe bẹ́ẹ̀ àwọn ń di àwọn àdó olóró eléyìí tí wọ́n yìn àti àwọn ayin àdó olóró ẹlẹ́yẹ eléyìí tí wọ́n yìn àwọn ń di lọ́wọ́. Gẹ́gẹ́ bí wọ́n ti wá tẹ̀wájú wọn ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun ìmúṣagbára gẹ́gẹ́ bí àjọ tí ó ń rí sí ọ̀rọ̀ ohun ìmúṣagbára ní àgbáyé bí wọ́n ti sọ wọ́n ní ó kéré tán 40 àwọn ibùdó ohun ìmúṣagbára eléyìí tí ó jẹ́ ti epo ní àgbáyé iná ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ tí wọ́n ti yin àdó olóró sí tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ni ó ti bàjẹ́. Kò ní jù báyìí lọ fún ìròyìn lérèfé fún ti àkókò yìí ẹ má yí kó ń bẹ̀ ìròyìn ọrọ̀ ajé iná ni yóò máa gorí àgbàgbé. No Laskidi, no radio.